Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Síwájú ohun gbogbo kí n tó sọ nǹkan kan, ẹ jẹ́ kí a kọ́kọ́ wo fídíò tí bàbá ìsọ̀nà ní ọwọ́ bẹ̀rẹ̀. Káwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ kan máa pàtẹ́wọ́ lẹ̀. Ògbómọ̀ṣọ́ will be center of creation in the whole good thing in America, Nigeria. Ògbómọ̀ṣọ́ ló ń lọ. Ògbómọ̀ṣọ́ máa gba state. Ẹ̀yin ìjọ Cele, ṣé bá a ti ṣe máa ṣe ní ọdún yìí nìyí? Bàbá yìí tó pọ̀rọ̀ ẹ̀ ní wòlíì yìí ó sọ ìran títí nígbà tí wọ́n ń ṣe campaign tí Tinubu fẹ́ dórí ipò. Ó ní òun rí i pé Tinubu ò lè dórí ipò, tó bá yẹ dórí ipò kẹ́ni kò ní lo ọdún kan. Bàbá yìí ṣé àwọn ọmọ yóò kì í bá yín sọ ọ̀rọ̀ rárá ni? Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kì í ṣe ẹ̀. Ẹ lè wá bí kan jókòó, ẹ tí wọ́n ń sọ yìí pé kí àwọn ará Ògbómọ̀ṣọ́ kọ́ lọ́ máa dunnú lẹ̀, kọ́ lọ́ máa pàtẹ́wọ́, wọ́n máa gba stéètì. Tọ́lọ́run ò bá rán yín níṣẹ́ ọ̀ràn yẹn kan ní kẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ gbé wá àsọtẹ́lẹ̀ tẹ́tí sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà èwo ló wá sí ìmúṣẹ́nu ẹ̀. Káwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ kan máa pàtẹ́wọ́ lẹ̀. Ògbómọ̀ṣọ́ will be center of creation in the whole good thing in America, Nigeria. Ògbómọ̀ṣọ́ ló ń lọ. Ògbómọ̀ṣọ́ máa gba state because he has done everything. Aládùn tó wà ní ìwé prediction yìí sìn. Káwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ kan máa pàtẹ́wọ́ lẹ̀. Ògbómọ̀ṣọ́ will be center of creation in the whole good thing in America, Nigeria. Ògbómọ̀ṣọ́ ló ń lọ. Ògbómọ̀ṣọ́ máa gba state. Gbogbo àsọtẹ́lẹ̀ tẹ́tí sọ láti jọjọ́ yìí Ọlọ́run rán yín gbá, Ọlọ́run rán yín láwo, ìṣojú ta lọ́lọ́run ṣe rán yín, ta lọ́lọ́run fi rán ṣojú yín. Ẹ̀sùn àsọtẹ́lẹ̀ tí kò lè kó wá sí ìmúṣẹ rárá. Ẹ kàn ń sọ tábà. Ẹ fi ń tàbùkù àwọn ìjọ Cele, ẹ fi ń tàbùkù ìjọ mímọ́. Ẹ wo fíṣọ̀ tẹ́ sọ. Ẹni kọ́ àwọn Ògbómọ̀ṣọ́ kọ́ lọ́ máa gbàlù kọ́ lọ́ máa gbàjó kọ́wọn yẹn náà bá fẹ́ ra múra àwọn ọmọ ogun àníyàn ẹnì kan ti sọ pé wọ́n máa gba state. Ẹ má sọ bẹ́ẹ̀, ẹ má dààmú o. Kò sẹ́ni tó ránṣẹ́ o, Ọlọ́run ránṣẹ́ o. Gbogbo àsọtẹ́lẹ̀ tó ti sọ tẹ́lẹ̀ ibo ló ti bá ṣẹ. Tó bá ti fẹ́ ní followers tàbí pé ebi ń pa wọ́n tí wọ́n fẹ́ ní views díẹ̀ ní YouTube tàbí ní Facebook wọn lọ́ máa ń sọ tábàtàbà lẹ́nu Ọlọ́run ránṣẹ́ o. Ó tún wá sọ pé Tinubu máa create state 8 nínú ọdún yìí. They are going to divide the place state. Ibadan is going to have his own state. We might create 8 states this year. Lọ́dún yìí. Yes, sir. The Lord has revealed a lot. All the 36 states. This is the year of reckoning. This is a good year for good people. Ṣèbóṣù kẹtàlá wa yìí kájọ máa wò lọ. Ó máa create state 8 nínú ọdún yìí. Ògbómọ̀ṣọ́ wa jẹ́ ẹyẹ kan nú ẹ̀. Ó wá kù state 7 báyìí àbí. Ẹjọ́ lọ wo ẹjọ́ lọ fìmọ̀ kún mọ́ yín kẹ́ lọ gbà wọ́n dáadáa kọ́lọ́run lè ṣí yín létí. Tọ́lọ́run bá ṣí yín létí kọ́lọ́run lè ṣí yín lójú torí gbogbo àwọn ọ̀ràn tẹ̀ ń sọ yẹn. Ìran fáò ní, ìran tí ò ní túmọ̀, ìran tí ò ní gbòǹgbò, ìran tí gbogbo ìran yín tẹ́tí sọ láti ṣe kò tẹ́lẹ̀ tó wá sí ìmúṣẹ rí. Ẹ̀yin ìjọ Cele ẹ lọ wo bàbá yìí dáadáa ẹ lọ wo wọ́n sọ̀rọ̀ ó dá pé wọ́n ti fẹ́ ní skọ́ńskọ́ń. Òkodoro Yorùbá tẹlifíṣàn.